Africa Content TV. Alright, let me show how this week, ladies and gentlemen. Let's get the always one more time that I'm just all these young children. I'm going to people I don't know what I say. Please listen to me. My name is Malcolm and I'm very soon. What's ẹni sùúrù ẹṣẹ pàmà ẹṣẹ mà I'm raising the right now for my ẹjọ́ tó lọ àwọn èèyàn tó pọ̀ sí stéèjì ti pọ̀ jù àwọn tí ò wà ní ṣẹlẹ̀ sí àyájá ọ̀dínà tàṣàbí ìparí ti gbé kó àwọn ẹjọ́ ẹjọ́ wà ní ṣẹlẹ̀ stéèjì ní fọ́lẹ̀ ọ̀lọ́ parí ti dé àṣàbí máa bọ̀ lórí stéèjì ọmọ bàbí àrò sáàtì Ìbàdàn nílé olóyè ní ó wá jù lóṣù ìyàwó máa ń àbáyé tó kára wájú lẹ́nu ọmọ sásánwásí wà pé ẹ̀rọ Sadi, Ladi, Kadi, Amani, Imani, Director Marketing, Regulators of Growth, Pakistan, Olushiki, Pakistan, Pakistan, Olushiki, Bali, Pakistan, Daniel, Jibon Koya.